gbogbo wa lámòjòjò tí ń ṣe Nàìjíríà kò sí fọkànbalẹ̀ nílùú wa gbogbo àwọn tán lọ Mọ́kà tí wọ́n dé nísìnyí gbà wọ́n ti ń dé airport lọ́kàn wọ́n tún mọ̀ pé a tún dé ìlú gbèyàngbèyàn. ìgbẹ́ làwọn èèyàn dẹ tẹ́lẹ̀ èèyàn ló kù tí wọ́n ń dẹdẹ nísìnyí. à ń gbọ́ òfin akéèké láyé yìí náà láti wí pé òjò ń rọ̀ kéèdá ẹ ní òtó tàná ilẹ̀ àrèwá wa lọ́hùn là ń ti ń gbọ́ tẹ́lẹ̀ àwọn ń fi wá lára pé ẹ mọ̀mọ̀ jẹ́ àwòrán. àwọn ọmọ ọlọ́mọ ni wọ́n kó lóògùn mọ̀ sọ́hun nísìnyí kì í tẹ́wọ́. lọ́yọ̀ state ńbẹ̀ńbẹ̀ ṣé ti Kwara wá ń yà yín kánrin bẹ́ẹ̀yàn bá ń kọjá lọ tí ń lọ lálẹ́ nísìnyí bí aago 9 bí wọn nìkan lọ ń bá ń lọ mọ́tò tí ń bẹ lẹ́yìn rẹ̀ ọmọ wò fẹ́fẹ́fẹ́ ni òun náà sì ń wọ̀ wájú ni. illa tansuru faqad nasarahu Allahu idh akhrajahu alladhina kafaru thaniya ithnayn. lọ́wọ́jú ọbọ̀sẹ̀ mi insecurity yìí tádé híyà ló kù báyìí. sacrifice ló kù fún kálukú báyìí. mo fẹ́ gbé látẹ̀rí ẹ̀yin àfáǹgbè mi jọmọ kéwu yín. ká máa rántí pé àwọn tànà bọ́rọ̀ bá dé àwọn yóò pé alájí àgbà tí ò sí láyé mọ́ yìí nǹkan ò sí báyìí. bí a bá máa ń sì ń ròyìn bí a bá ń ròyìn mẹ́gàjí àná lórí mẹ́gàjí tòní wọ́n mà ní tòní ọ̀dánu. ẹni òwúlò nù. nígbà tí èèyàn bá wà nínú ilé kan tó wá ní Ọlọ́run bá kẹ́ mọ́gàjí wa ná bọ́rọ̀ bá dé yóò ti bá nǹkan ṣe sí wọn indirectly kí ni wọ́n ń wí fún tòní. wọ́n ní tòní òwúlò nù ọ̀kájú ẹ̀ nù. ẹ̀yin àfáwọ̀ ẹ̀ mọ̀ múra sí bá a ṣe rí stìjábà rí géèm padà. nínú ìlú wa. a sì mọ̀ kí bàbá ọba ọlọ́rin wọn ò sí mí bọ́rọ̀ bá ti dé wọn ránṣẹ́ pé yín náà ní kó ti yá ó ti yá kè ó sí nǹkan kan tó burú ń bẹ̀ kéèyàn ọbẹ̀ lọ́hùn tí òbí ọba tí ìgbà kò ṣe nǹkan kan kò ní fi ilẹ̀ ni fa'budi rabbaka. wa'budi rabbaka hatta ya'tiyakal yaqinu wa'budi rabbaka hatta ya'tiyakal yaqin. ẹ dákun ẹ̀yin kọ̀mọ̀sẹ́ jáwọ́ kọ̀mọ̀sẹ́ pati ọ̀dà ńgbọ̀ ọ̀rọ̀ bá dójú ẹ̀ wá ní ńgbọ̀ tó lásìkí ẹ̀kọ́ ọlọ́pàá sẹ́nu ọ̀nà ẹ̀kọ́ civil defence sẹ́nu ọ̀nà ọ̀dà agbára àwọn ọ̀ka mọ́ ẹ̀kọ́ sọ́jà síbẹ̀ general àwọn gbé náà pa wọn. lápàgbé. ilà lè máa yàsẹ̀ á máa ń yàgúsù bí máa ń yàgúsù bí lókun mẹ́tì. ilà àìnà yàsẹ̀ á máa ń yàgúsù bí máa. máa ń yàgúsù bí máa. báyà bá ń jẹun tọ́pa lérí àbáta lọ́pa àbí wọn á ní ẹ tètè gbómi fún un mọ́ sọ̀rọ̀ o máa mú mi báyà bá wà mú mi tọ́ ha léyìn kí ni ọ̀yọ́. ọ̀gá sójà. ìjọba ò sì dákẹ́ wọ́n ń gbìyànjú fagbára wọn ṣe mọ́ àwa tẹ̀yìn àfa àwa mọ̀ núfà. akramakumullahu alkarim. bàbá check bí kálukú ọba check ara rẹ̀ ni pé má bá lùkún tàdé àbí má bá lùkún tàdé òun láhà wala yustajabu lakum. Ibrahim ọmọ àdìyàmọ̀ ni wọ́n bi pé èéṣe tá ń bẹ má bá lù náà nàdé ọlá wala yastajibu lana èéṣe tá ń bẹ ọlọ́run tọ́lọ́run ọ̀dá wa lóhùn mọ́ ẹ̀yin àfa ẹ̀ mọ́ tá àfa Ibrahim ọmọ àdìyàmọ̀ wá kà wọ́n wá kà pé ntí òjò dáhùn mọ́ ni ntí òjò dáhùn mọ́ ni bí ẹ bá mú inú ẹlòmíì nísìnyí tí wọ́n fẹ́ tá fi tákàdá sí yóò bu náà ní gbì. torí àrámù ní jẹ. torí nǹkan kí nǹkan ti bẹ̀ ń bẹ̀. ìwọ tó sì kọ́ bá àwọn àfa àwọn náà tiẹ̀ náà ń bẹ lára rẹ̀. àkọ́kọ́ náà. ẹ̀yin ọ̀gbẹ̀yìn ìjọba wa níwọ̀n ìgbà tẹ́ ẹ bá ti wà ń bẹ̀ tẹ́ ní àdìbò tá a sì dìbò fún yín á mọ sọ̀rọ̀ yín ni o. ẹni ọba sì ti wá sọ ọ́ ni ẹ̀kọ́sẹ̀ Umaru bin Abdulaziz ó ní rahimallahu man arafa àìbí mọ́nà àràfà àìbí wa àlámọ̀ní ọlọ́run bá ń kẹ́ ẹ ní ọba rí àléébù mi tó fi hàn mí ẹ má jẹ́ ó di pé a sọ̀rọ̀ tán ó di kọ́tàgáàdì. Àyàfàkùnmúlọ̀hùn karim. Àkúkú lágbára tẹ́lẹ̀.
nítawọn alájàgbà máa wí nù ni wọ́n á ní alágbára á sì máa ṣàdúrà fún yín ni bàbá làá máa ṣàdúrà fún yín ni. Allahu akbar. ọlọ́run náà yẹn sí ọ àníṣẹ́pẹ̀ ọlọ́run náà yẹn sí ọ oníkìtì ọ bàjẹ́ ọ pé tiẹ̀ náà bàjẹ́ pọ̀ nù. فهجرة خير لخلق للناس عبرة. àfà yìí ibi tí wọ́n ń lọ tádé ẹ̀yìn ọlọ́sẹ̀ wa ẹ̀ túbọ̀ múra sí náà ni àwọn aráàlú kálukú ló ṣe tádé yíyà gbogbo wa la mọ ibi tí nǹkan yìí ń lọ ẹ wo ọ̀rọ̀ tó pààyàn lẹ́kún ẹni tí wọ́n ń jọ ń ṣèjọba lọ́wọ́ fa ó wá pílánì fúnra rẹ̀ pé kí wọ́n kidnap òun. Allahu akbar. òun náà wà níbi ìjọba òun fa nǹkan méjì ni mo rí mú bẹ́ẹ̀ inú kó ṣe pé ń rí oore ni kò bá lẹ́nu tẹ́ lọ́wọ́. Ọmọ rí fìrífìrí. inú kó jẹ́ oníkàràhàn tó ní agbára. Allahu akbar. ìran kejì lọ. wà tòlùmọ́tò lè hírísù láyà sódù ayílẹ̀ tóra ẹni ọba ti ń lo ojú kòkòrò kò sí tí ó dàpẹ́ bó kò tó rẹ̀ àfikún. Allahu akbar. òkú náà ni. àfáà síbútún alukuraanu ní suratul Baqara. أم حسبتم أن تدخلوا الجنة ẹ rò pé wà lè jẹ́ ẹ̀pọ̀ àfáà yìí má dàmí dúró. ولما يأتكم مثل الذين خلوا من قبلكم مستهم البأساء والضراء وزلزلوا حتى يقول الرسول والذين آمنوا معه متى نصر الله ألا إن نصر الله قريب. ẹ lè wà lè jẹ́ nà bẹ́ẹ̀. أم حسبتم sẹ́yìn rò pé kàn wà lè jẹ́ nà أن lọ́fẹ̀ẹ́. تدخلوا الجنة ولما يأتكم مثل الذين خلوا من قبلكم. nígbà tẹ́ ń bá wá ń gbádùn dáadáa yín tó ṣẹlẹ̀ sáwọn tó ṣáájú yín tó wá ṣẹlẹ̀ sí yín nílùú Ìlọrin yìí náà kọ̀ọ̀kan rí báyìí ni ìyẹn ti gbá wọn mú ìyẹn gàǹtígá gbọ́ gbá wọn mú lẹ̀ yìí. jìgá abá wọn sọ̀rọ̀ jìgá ẹ̀yin àgbàlagbà ní òye yìí nílẹ̀ yìí fìtínà míì ti dé tó ṣe pé ọdún kan ò ní dé kílé ọmọ jà káwọ́ tó dé iná lè sẹ́sìlú àwọn afọwọ́dé pé Ọlọ́run ti dá dúró bẹ́ẹ̀ ṣe bí omi odò Súnkẹrẹ fẹ́ fojú odò òun ni ó fẹ́ fo títì bọ́ sí odi kejì. bàbá àtàlọ́hún wọ́n là fà Súnkẹrẹ wá èyí ṣe ó di wa lọ́wọ́ nù ó dá Súnkẹrẹ ló fi tún Súnkẹrẹ sí tún Súnkẹrẹ sí yín sì ń sún bàbá ń ṣe wí yín sì ń sún gbogbo nǹkan ni ọ̀párá yín ń bẹ lọ́wọ́ ẹ̀yìn àfà. أم حسبتم أن تدخلوا الجنة ولما يأتكم مثل الذين خلوا من قبلكم مستهم البأساء والضراء. bàbá wa lọ́jà gbà ní gbogbo wa tá ń rí nira ẹjẹ́ ṣe sùúrù yóò padà dẹ̀ àwọn tànà náà rí ìdílé wa súlùsìlú ilẹ̀ mímọ́ ànábì lẹ́sẹ̀. حتى يقول الرسول kódà ànábì fẹ́ bọ́hùn pé Ọlọ́run mọ̀tá nasrullah. والذين آمنوا معه متى نصر الله. ó ń fi Ọlọ́run àtàwọn tó ń bẹ pẹ̀lú rẹ̀ wọ́n ní mọ̀tá nasrullah nígbà wo ni ìdẹ̀kùn yóò wá dé. ألا إن نصر الله قريب. àwa náà ti fẹ́ wí bẹ́ẹ̀ ní ìsìn pé bò ní ìdẹ̀kùn wọn wá dé torí bí afọkànsí náà wọ́n ń gbé wọ́n ń pa wọ́n yìí odidi ọba ìlú wọn gbé hán. agbègbè. tádé yàtá wàá ṣe nísìnyí kálukú ó múra ká dákun gbogbo ń tábà fi rẹ́síkì orílẹ̀-èdè yìí ní ká fi ṣe nínú tádé àwọn ní ká bẹ Ọlọ́run ẹ̀yin aṣáájú wa. wọ́n sọ̀rọ̀ kan chairman wọ́n sọ̀rọ̀ kan fẹ́rẹ́ lẹ́ẹ̀kan ẹ mọ̀ gbìyànjú o ẹ mọ̀ ṣe o bẹ́ẹ̀ bá kọjá nísìnyí gbogbo nǹkan ń lọ kùlù àmọ́ àgbọ̀dọ̀ tí Ọlọ́run ò gbọ́dọ̀ kú ònú ètò wa àwọn iléeṣẹ́ wa tẹ́ ń túnṣe yìí à ń rí inú wa ń sì ń dùn ẹ dákun ẹ jẹ́ mọ́sálásí ó padà síbẹ̀. àwọn ò fẹ́ kírun tẹ́lẹ̀ o. wọn ò nírun kí tẹ́lẹ̀ fa. àmọ́ ẹ dákun ẹ jẹ́ ó padà síbẹ̀. ẹ dákun ẹ jẹ́ ó padà síbẹ̀. kódà bọ́bá wa ṣe pé náà ni pé níbo láṣẹ wá ṣe nídìí torí àwọn junior workers ni wọ́n kọ́ ọ lákọ̀ọ́kọ́. a sì ń gbọ́ làbárì tí wọ́n ń kọ́ ti stadium lọ́wọ́ nísìnyí. wọ́n kọ́ ọdúpẹ́. kódà a gbọ́ pé personal kó wọn ni wọ́n ti ń kọ́ Ọlọ́run ò ní pín yín pa. àmín. ó ṣe wá rí òun kí gbogbo àwọn ayé wọn ní kí mọ́sálásí ó dìde tọ́lẹ́ ni ọba ní nǹkan ṣe kọ̀ gbọ́dọ̀ kó òun bí iṣẹ́ lágo 2 mẹ́ta. àyílá tàlásàrì ọba ń bẹ. ọ̀pọ̀lọpọ̀ bẹ́ẹ̀ sì ṣe rí wọn yìí omi máa bẹ lọ́fíìsì láago 5 láago 6
tí wọn ò ní ti kó ń bẹ̀ àyèyé wọn ni ẹ̀yẹ má bínú sí yìí kí ni wọ́n ń ṣe lọ́fíìsì náà ṣe bí bá rò ni wọ́n fi ń kò yé wọn ni ẹ má bínú sí. ومن الناس àfa yìí dàkún من يشري نفسه ابتغاء مرضات الله. ara tádéhìyà tá a ṣe ara tádéhìyà sacrifice tá a ṣe ni pé kí ẹlẹ́kùn kárọ́ lọ́hùn sí ó di mẹ́ni. àti sọ́yà yín ẹ̀ sì ti nóòtì ẹ̀ iṣẹ́ ti kàn mí pé nóòtì ẹ̀ a ní òsí àfa àmọ́ ní gbogbo secondary school wa àti primary school wa báwọn Arabic teacher bá ti rìtáyà wọ́n ń lọ lẹ́nu ààrẹ ní replace ẹ̀ mọ́ ẹ̀ sì lẹ́ẹ̀ṣẹ̀ ọlọ́wọ́ bá yín ṣe. àwọn ọ̀dọ́ àjámu yìí pọ̀ bẹ́ẹ̀ bá lọ bí òde kan nísìnyí á máa ka àjámu ọtí ni àjámu ẹjẹ́ àṣẹ yìí díra kò ń bí yíhun náà àtọkùnrin àtobìnrin ọ̀kan tún ní nísìn ọmọ ọdún mẹ́ta ọmọ ọgbọ̀n ọdún ọmọ ogún ọdún ẹgbẹ́ kan ó hèéwú ẹgbẹ́ kan ó dúdú yọ pẹ̀gbẹ́ kan láró funfun. ìyá sì ń jáde sọ ẹgbàánu yóò bà ọmọ jẹ́ yìí gbọ́dọ̀ bá sọ̀rọ̀ ọmọ yìí ti kàwé jù mí lọ ó ti kéwú jù mí lọ bọ́mọ ọ̀bá lẹ́lẹ́rù wàhálà ní òde ìṣòro tí wọ́n ń kìlọ̀ fún wa ń jọ kìíní tí wọ́n ní àmọ̀sẹ̀ pati alẹ́ àwọn ọmọ pati alẹ́ ẹjọ́ òun ló ń bì yìí kí wọ́n á ní ti generation yóò bì. bàbá kiri ìlú káàkiri ẹ mọ̀ ṣe é mọ̀ ẹ ti tún ṣe é ṣe nísìnyí fa àwọn kan ránṣọ ẹ̀yìn tu àfáà wa yìí justice ọlá ní bẹ lérí ìjòkó ń jọ́nà nínú dáadáa tọ́lọ̀ ń gbọ́wọ́ yín ṣe àwọn ni wọ́n dájọ́ ní lọ́dún náà ẹ̀yin náà sì mọ̀ pé ẹ tara rẹ̀ sóríire ẹjọ́ dáadáa ni wọ́n dá wọ́n sì sóríire. ẹ dákun ẹ má tún dá padà mọ́ torí ọlọ́run gbogbo nǹkan wọ̀nyí àmọ́ tọ́lọ́run ó bínú sí làáfi sọ̀rọ̀ fáburú. àtàṣàbùnàwó hayyinan wa huwa indallahi azim. gbogbo ẹ̀yin ìyá àlùbáríkà ọlọ́run ní wò yí má wa la àṣàánù gbogbo ń tẹ̀sẹ̀ ni ẹ má fi ilẹ̀ o sàárà tẹ̀sẹ̀ ni ọlọ́run láwọlá sùúrù lílẹ̀ ìlàyé rùkàn wàmúrùdì àtù lísìgárì rúdàù wàmúmàlátù fílfàlátì rúdàù ṣùgbà alaykumul àdáàbò bí ẹ bá ṣe tàwọn tí ò kó lérí awọ láwọn àgbàlagbà wọn ni bí ẹ bá ṣe tàwọn tí wà nínú igbó ni àwọn ẹ̀dá tí mo dá síbẹ̀ bí ẹ bá ṣe abiyamọ tí ń bọ̀ ọmọ rẹ̀ lọ́wọ́ ṣùgbà alaykumul àdáàbò àwùjáwò a máa fi ìyàtọ̀ lágbára mú yín kò tẹ àzábùlẹ̀ àdínà làgbádùn mọ́ yìí o ọlọ́mọdé àkùbárò òde o ọlọ́mọdé ojú Nàìjíríà dé ẹ̀sẹ̀ àmìfà ìpínlẹ̀ wa ọlọ́mọdé ojú wa dé ìjọba wa ọlọ́mọba darí wọn ọlọ́mọ tọ́ wọn sọ́nà àmín bàbá alájí àgbà tó ní sàmà àtúnṣek Mustapha Muhammad Kamaluddin wọ́n ní a kí wa pé a kú ọdún àwọn afẹ́ sọ̀kalẹ̀ èyí tí wọ́n fi sọ̀kalẹ̀ ní ẹwọ́ bàbá wa ìmáàmù tuntun tó yẹ̀sẹ̀ dé. Já alìbàṣírù tíliwàlì bàṣírì mubashiran. Já alìbàṣírù tíliwàlì bàṣírì mubashiran. wal bashir mubashiran. likudumi amuni wal amana mubashira. likudumi amuni wal amana. likudumi amuni wal amana mubashira. Bàṣírù lọ àfa wa Sheikh Muhammad Bashir Saleh mẹ́wàá tún sábà lálìkè àmọ́ wọ́n tún ṣe. Bàṣírù tún wá dé. Allahu Akbar. Gbogbo ẹ̀yin àfa wa lọ́sì ti kiri ilé yín. àáfà tọ́lọ̀ ní ọ̀tá rẹ̀ jáde Sheikh First Malami Ubandoma àti bàbá wa Mufti àti bàbá wa Grand Kadi bàbá Damazani wọ́n wá mú ìmáàmù lẹ́yìn lọ kí gbogbo ẹ̀yin àáfà ṣe rí ibi tí wọn ò bá dé wọn ò fojú di bẹ̀. bàbá àgbà nímọ̀lẹ́ ni wọ́n dé. Allahu Akbar. Já alìbàṣírì tíliwàlì bàṣírì mubashiran. àáfà wa kò kéwú. likudumi amuni bàbá wa nímọ̀lẹ́. wal amanu mubashiran. bàbá wa Gàmbàrí. likudumi bàbá wa Jánásì. bàbá kò kéwú afẹ́ sọ̀kalẹ̀ náà. afẹ́ sọ̀kalẹ̀ náà nù ni. Já alìbàṣírì. àlùbáríkà ọ̀la ṣáájú ẹ̀dá yóò bá yín múlù lọ́wọ́. tíliwàlì bàṣírì mubashiran.
a pàdé lansaru sílámì بقدوم أمن nírọ̀lẹ́ pẹ̀lú ògùn Ọlọ́run. أمان مبشر بقدوم أمن والأمان مبشر máa dẹ̀la حياكم الله الكريم. àwọn àfáà wa ni wọ́n ń jòkó yìí àwọn ni bí a bá sì ti jòkó tán subahana ló kù kí n lọ kí wọn ló kù. Allahu akbar. جعل بشير تلو البشير مبشرا بقدوم أمن الأمان مبشر بقدوم أمن الأمان مبشر. ẹ dákun àwọn bàbá wa àgbà bàbá wa ìmáàmù àgbà ní Màlẹ́ ẹ dákun ẹni adamallahu hayatahu adamallahu bàbá hayatahu ìmáàmù àgbà ní Gàmbàrí adamallahu hayatahu bàbá wa àgbà Jánásì adamallahu hayatahu bàbá wa àgbà Kòkéwù àáfàá wa Rabbana adamallahu hayatahu adamallahu hayatakum adamallahu hayatahu wasaddadallahu khutakum آمين يا wa ربي kullu amin antum آمين wa nahnu khalfakum bi khair. آمين Àmín dáadáa. آمين. Ẹ̀yin tẹ́ wà pẹ̀lú àwọn bàbá wa imam ẹ fi wọ́n lẹ̀ ẹ fa àwọn àgbàlagbà wa lẹ̀ ẹ fa àwọn àgbàlagbà wa lẹ̀ kátẹ́gùn ọ̀fẹ́ sí wọn kátẹ́gùn ọ̀fẹ́ sí wọn. البشير والبشير مبشرا Ọlọ́run ò ṣe بقدوم أمن فالأمان مبشر bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. بقدوم أمن والأمان مبشر. Lásìkò yìí báyìí tá ń kí àwọn àgbàlagbà wa àwọn bàbá wa ẹni ó bá gbé wò ní ọmọ kó wúwo ẹrù tí ń bẹ lérí wọn ó wúwo wọn ò ní fẹ́ ṣe yìí wọn ò ní fẹ́ ṣe tọ̀hún àárín ẹ̀yin àtọ́lọ́wọ́n Ọlọ́run ò ní jọ́ dàrú. Àmín ya Rabbi. àlùbáríkọ̀ la ṣáájú ẹ̀dá akí bàbá wa àgbà ní Màlẹ́ bàbá wa àgbà ní Gàmbàrí bàbá wa Jánásì ẹkú rìn ẹkú tọ́jú mi Ọlọ́run bá san yín lẹ́san rẹ̀. Àmín. bàbá wa Kòkéwù àárín ẹ̀yin àtọ́lọ́wọ́n ò ní dàrú. Àmín. níparí bàbá wa ìmáàmù tuntun nílùú Ìlọrin àti gbogbo agbègbè ẹ̀.